Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fẹ́ ṣe fídíò láti dúpẹ́ lọ́wọ́ gbogbo Ìlọrin pátápátá, àwọn àfáà àgbà wa, àwọn àlùlàmọ́ warasatul anbiya, bàbá wa ọba Ìlọrin, ṣéwò, mo dúpẹ́ o lórí ọ̀rọ̀ ọmọ mi Abdulaziz Adégbọlá mo jáde mo wá dúpẹ́ fún torí ọlọ́sùn kó tó yóò máa ṣe ẹ̀dá lóore kó dúpẹ́ oore kó wọn bá gbórí náà lọ́ọ̀rẹ́ kó wọn tó fi jẹ́ yá. Mo fi ní kí n bóde kí n dúpẹ́ ẹ̀ṣẹ̀ òní mo dúpẹ́ o gbogbo ẹ̀yin ògo Ìlọrin, gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá dìde sọ́rọ̀ yìí mo dúpẹ́ o, ẹ̀yin náà ní fojú sunkún ọmọ wọn ti gba béèlì ẹ̀ ní ìjẹta ọpẹ́ kí n tó wọ́ Ìbàdàn ní àná nínú ìyẹn kí n ti ṣe fídíò ìlátànà ìṣòwádìí òkú ní kí n gbọ́dọ̀ láti pé kí n wá dúpẹ́ o ntí èmi náà nǹkan Ọlọ́run ìnáwó bàjẹ́ bẹ́ẹ̀ o gbogbo èèyàn àfáà ńlá tẹ̀ ìdílé pẹ̀lú mi tẹ́ rí pé mùsùlùmí ìyá yìí ó tún wá jọ opó tẹ́ wò mí tẹ́ fi ṣàánú mi dúpẹ́ lọ́wọ́ yín o ntí èmi náà nǹkan Ọlọ́run ìnáwó bàjẹ́ bẹ́ẹ̀ o láti tóbi Ọlọ́run dúpẹ́ o mo kí n bóde kí n dúpẹ́ náà ní o mo mọ̀ lóore o mo dúpẹ́ iṣẹ́ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.